kí yín káàbọ̀ sórí ètò wa tá a pè ní ètò oore ọ̀fẹ́ fún ìyípadà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ nígbà tí a kọ́kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìwàásù tí mo sọ nígbà kan wípé a ó máa tẹ̀síwájú rẹ̀ ní ipa kejì rẹ̀ ni mo fẹ́ mú wá fún yín. Bíbélì sọ fún wa nínú ìwé Kinni Kọrinti orí 16 ẹsẹ̀ 13 wípé ẹ máa ṣọ́ra, ẹ dúró gangan ní ìgbàgbọ́, ẹ ṣe bí ọkùnrin, ẹ jẹ́ alágbára. A ó tẹ̀síwájú láti máa wo ẹ̀kọ́ tí à ń kọ́ láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run Elédùmarè, a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ láti wà níbí. A gbàdúrà wípé kí ẹ bá wa ká lọ. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó yé àwọn èèyàn yín yékéyéké. Ẹ sì gba gbogbo àkóso ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orúkọ mi bákan náà, Oluwagbemiga Dada, kò tí ì yí padà, kò sì ní yí padà. Oluwagbemiga Dada, pásítọ̀ ìjọ Lighthouse Independent Bible Baptist Church. Tí wọn ò bá gbàgbé, a bẹ̀rẹ̀ ìwàásù tá a pe kókó rẹ̀ ní kíkọ́ afárá fún jíjẹ́ alágbára nínú ìgbé ayé onígbàgbọ́. Mo sọ fún yín wípé kí ni ìtumọ̀ afárá? Afárá jẹ́ ohun tá a mọ̀ tó lè ràn wá lọ́wọ́ láti kúrò níbi tá a wà bọ́ sí ìpele ibòmíràn. Ẹ bá sì rí i pé gbogbo wa pátá la nílò láti jẹ́ onígbàgbọ́ tó jẹ́ alágbára. Bíbélì sọ pé ká jẹ́ alágbára nínú ibi tí a kà ó ní ká dúró ṣinṣin ká sì jẹ́ alágbára. Onígbàgbọ́ tí ó bá dúró ṣinṣin tí ó sì jẹ́ alágbára, ó ń láti mú àwọn afárá yìí lò láti tẹ̀síwájú láti ibi tó wà lọ síwájú. Àkọ́kọ́ afárá tí mo sọ fún yín, òun ni afárá ìdánilójú ìgbàgbọ́. A ò gbọ́dọ̀ máa ṣe iyèméjì ìgbàgbọ́. Ẹni tó bá ṣe iyèméjì ìgbàgbọ́ kò lè tẹ̀síwájú. Ẹni tó bá ṣe iyèméjì ìgbàgbọ́ kò lè jẹ́ alágbára nínú Kristi. Ṣùgbọ́n Bíbélì sọ pé gbogbo wa la ń láti jẹ́ alágbára. Bákan náà lónìí, a ó tẹ̀síwájú nípa afárá ẹlẹ́ẹ̀kejì. Kí ni afárá ẹlẹ́ẹ̀kejì? Òun ni pé ìwọ àti ìjọ rẹ. Ìwọ àti ìjọ rẹ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí, èyí tí ń ṣe afárá ìkejì. N ó sì kà bákan náà kí n tó tẹ̀síwájú. Mo fẹ́ kó o wo ìwé tí a pè ní ìwé Hébérù. Mo fẹ́ kó o wo orí 10 ẹsẹ̀ 25 àbí ká pè ní 25. Mo fẹ́ kí o wo Bíbélì rẹ, ẹsẹ̀ 25 ìwé Hébérù orí 10. Jẹ́ kí n kà. Ó wí pé kí a má kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn, ṣùgbọ́n kí a máa gba ara ẹni níyànjú pẹ̀lúpẹ̀lú bí ẹ̀yin ti rí i pé ọjọ́ òní súnmọ́ etílé. Bíbélì ní a ò gbọ́dọ̀ kọ ìpéjọpọ̀ ara wa. Ìpéjọpọ̀ ní èdè òyìnbó la pè ní fellowship. Jẹ́ kí n kọ́kọ́ sọ àwọn nǹkan kan síwájú lónìí nígbà tá à ń sọ̀rọ̀ nípa afárá tí mo pè ní ìwọ àti ìjọ rẹ. Jẹ́ kí n sọ nǹkan kan. A gbé ìjọ Ọlọ́run kalẹ̀ torí ìpolongo ọjà. Ìjọ Ọlọ́run ò sí fún ìpolongo iṣẹ́ ìyanu. Ìdí kan pàtàkì tí ìjọ Ọlọ́run fi wà, òun ni ìṣepọ̀ gbogbo wa láti parapọ̀, àpéjọpọ̀ wa láti parapọ̀, láti yin Ọlọ́run, láti bá Ọlọ́run sọ̀rọ̀ àti láti gbàdúrà. Ọ̀pọ̀lọpọ̀ ló rí ìjọ sí ọ̀nà mìíràn lónìí. Ẹlòmíràn rí ìjọ síbi tí òun ó lọ kóun ó lè bá rí ìbùkún. Ìbùkún wà nínú ìjọ lóòótọ́, ṣùgbọ́n kì í ṣe torí ìyẹn la ṣe ń lọ sí ìjọ. Ìpéjọpọ̀ la ṣe ń lọ àwọn onígbàgbọ́ láti lè gbára wa níyànjú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni, ó ṣe pàtàkì kó o mọ irú ìjọ tó ń lọ. Ó ṣe pàtàkì kó o wo ìjọ tó ń lọ, ṣe àkíyèsí rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìjọ ló ti kúnta lónìí tó jẹ́ pé àròyé nìkan ni wọ́n máa ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ ìjọ ló dàbí ọ̀rọ̀ Mósè nígbà tí òun àti Jóṣúà ti orí òkè bọ̀ nígbà tí wọ́n lọ gba tábìlì òfin látọ̀dọ̀ Ọlọ́run. Jóṣúà ní mo gbọ́ ariwo. Ariwo ló pọ̀jù nínú ọ̀pọ̀lọpọ̀ ìjọ. Ariwo ijó, ariwo ìlú. Ṣùgbọ́n o ní láti ṣàkíyèsí, ṣé torí ijó àti ìlú la ṣe ń lọ sínú ìjọ? Torí rẹ̀ ni mo ṣe pé tòní ní ìwọ àti ìjọ rẹ. Ìyẹn afárá tòní ní ìwọ àti ìjọ rẹ. Tí ìjọ tó ń lọ tí ò bá jẹ́ ìjọ tó dúró dáradára,
tí ìjọ tí ò ń lọ tí ò bá bá ọ̀rọ̀ Ọlọ́run mu, tí ìjọ tí ò ń lọ tó jẹ́ pé afẹ́fẹ́ ariwo lásán nìkan ló wà níbẹ̀, o ò lè dàgbà nínú ẹ̀mí, o ò lè já lágbára nínú Kristi. Ó ṣe pàtàkì ká lọ sí ìjọ tí wọ́n ti ń kọ́ wa ní ọ̀rọ̀ Ọlọ́run. A máa sọ̀rọ̀ nípa ìpéjọpọ̀, afárá àti ìpéjọpọ̀ tí ó yẹ kí a mọ̀ dájú, àbí ká pè ní afárá ìdàpọ̀ ara wa. Ó ṣe pàtàkì. Níbo ni ibi ìdàpọ̀ rẹ? Òun ni mo ṣe sọ pé ìwọ àti ìjọ rẹ. Níbo ni ìwọ ti ń ṣe ìpéjọpọ̀? Níbo ni, n ò fẹ́ mọ̀ bóyá orúkọ, n ò ní dárúkọ, ṣùgbọ́n níbo ni ìpéjọpọ̀ rẹ? Níbo ni ìwọ ti ń jọ́sìn? Tí o bá ń jọ́sìn, tó bá fẹ́ wá ibi tí wọ́n ti ń jọ́sìn, jẹ́ n ràn ọ́ lọ́wọ́ lónìí. Nítorí pé tí o bá lọ síbi ìjọsìn tó dára, o ò lè dúró ṣinṣin nínú ìgbàgbọ́, o ò lè jẹ́ alágbára nínú Kristi. Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ló wà. Bó o bá wo ọ̀tún rẹ, tó o bá wo òsì rẹ, o lè wo ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. Ṣùgbọ́n kó tó di pé ó darapọ̀ mọ́ ìjọ, mo fẹ́ fi hàn ọ́ kí ni ìjọ tó yẹ kó o darapọ̀ mọ́. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ló ti darapọ̀ mọ́ ìjọ, wọn ò dàgbà nínú ẹ̀mí. Ọ̀pọ̀lọpọ̀ ló ti darapọ̀ mọ́ ìjọ tó jẹ́ pé owó ọwọ́ wọn ni wọ́n gbà. Ọ̀pọ̀lọpọ̀ ló ti darapọ̀ mọ́ ìjọ tí wọn ò lè dìde mọ́. Ẹlòmíràn tiẹ̀ ti darapọ̀ mọ́ ìjọ tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ni ó wá jáde yóò máa tọrọ owó káàkiri. Yóò ní kíní. Ẹnìkan wá bá mi nínú chọ́ọ̀chì wa níjọ́ kan, ó ní bóun ṣe ń lùlù tán ní oníwàásù àwọn ń lọ, òun dẹ̀ fẹ́ gbowó, òun ò lówó. Wípé ṣé mo lè ṣèrànlọ́wọ́ kí n wá fún un lówó náà? Ìjọ tó lọ tó ti lọ lùlù náà ló yẹ kán ti fún ọ lówó. Ibẹ̀ náà ló yẹ kó ti jẹun. Nítorí pé ẹlòmíràn kò rí sí pé ìjọ yìí mò ń lọ, mo dẹ̀ fẹ́ lùlù ni. Ìlù kọ́ la ṣe ń lọ ìjọ, ijó kọ́ la ṣe ń lọ ìjọ. Jẹ́ n sọ fún ọ, tó bá ń wá ìjọ tó fẹ́ lọ, kì í ṣe torí aṣọ la ṣe ń lọ ìjọ, kì í ṣe torí bí oníwàásù mi ṣe ń múra la ṣe ń lọ ìjọ, àbí bí oníwàásù jọun ọkọ̀ mélòó ló ní. Ìyẹn ó tàn ọ́ jẹ. Ní tá à ń wá lónìí kan, ṣùgbọ́n a ti rí i pé lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní tí wọ́n ń wá káàkiri nu. Jẹ́ n fún ọ láwọn nǹkan kan tó bá ń wá ìjọ tó o ti lè lọ, tó o sì lè dàgbà nínú ẹ̀mí, tí ìwọ náà lè di alágbára. Ìjọ àkọ́kọ́ tó máa wò ní ìjọ ibi tí wọ́n bá ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ṣe pàtàkì. Ọlọ́run ò kàn fi wá sílẹ̀ sáyé yìí lásán. Ó fún wa lọ́rọ̀ rẹ̀ láti tẹ̀lé. Kò sì sí ẹni tí ó tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tó kí ọwọ́ àbámọ̀ bọnu rí. Nítorí ọ̀rọ̀ Ọlọ́run máa ń tọ́ni sọ́nà. Ọ̀rọ̀ Ọlọ́run máa ń gbéni ga. Ọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ máa ń dáàbò bòyàn. Ẹni tó bá mọ ọ̀rọ̀ Ọlọ́run yóò ní ààbò Ọlọ́run lórí rẹ̀. Bíbélì sọ pé ká ní ọ̀rọ̀ rẹ̀ nínú ọkàn wa. Òun ló lè ràn wá lọ́wọ́. Jẹ́ n sọ fún ọ, tó bá ń wá ìjọ, ibi tó yẹ kó o lọ, ibi tó o fẹ́ darapọ̀ mọ́, jẹ́ kí ó jẹ́ ìjọ tí ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Má jẹ́ kó jẹ́ ìjọ tó lọ tó jẹ́ pé tó o bá débẹ̀, ìtàn ayérayé ni wọ́n máa sọ, ìtàn gbá ni wọ́n máa sọ, tàbí kí wọ́n dé láàárọ̀ kí wọ́n ní bí àwọn ṣe jí lówùúrọ̀ yìí, àwọn rí ìran kan, àwọn rí ìran kan. Àì lọ ìjọ torí ìran, àì lọ ìjọ torí ìran. Jẹ́ n wí fún ọ wípé ibi tí ènìyàn ó dé nínú Kristi yóò débẹ̀. Kò sí ohun tó lè dá dúró, nítorí pé alágbára ni Kristi. Èmi tó ń wò ti ṣe kọ̀ǹdọ́ rí, èmi tó ń wò ti pèrò sọ́kọ̀ rí, ṣe mẹ́káníìkì rí. Ṣùgbọ́n bí tá a bá dé nínú Kristi, Ọlọ́run ó mú wa débẹ̀. Ó lè pẹ́ díẹ̀ ká tó débẹ̀, ṣùgbọ́n ó di dandan á débẹ̀ náà ni. Tó o bá ń wá ìjọ ibi tí wọ́n ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run ni ìjọ tó yẹ kó máa wá. Ìjọ tó jẹ́ wípé oníwàásù bẹ̀ yóò wàásù ọ̀rọ̀ Ọlọ́run nínú òdodo, yóò dúró chem nínú òdodo láti wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Irú ìjọ bẹ́ẹ̀ ló yẹ kó máa wá. Ìjọ tí a ti ṣí Bíbélì, tí a ti sọ pé ṣí Bíbélì, wo ọ̀rọ̀ Ọlọ́run lónìí. Ìjọ bẹ́ẹ̀ ló yẹ kó máa wá. Jẹ́ n sọ nǹkan kan fún ọ, tó bá ń wá ìjọ, wá ìjọ ibi tí oníwàásù bẹ̀ ó máa wàásù láì bẹ̀rù ẹnì kankan. Mo gbọ́ tẹ́nìkan sọ fún mi pé àwọn kan wọ́n ń wá ìjọ tí wọ́n fẹ́ lọ, wọ́n wá lọ sínú ìjọ kan, oníwàásù bẹ̀ wá wàásù ọ̀rọ̀ Ọlọ́run tó bá wọn wí, nítorí wípé iṣẹ́ kí ni wọ́n ń ṣe? Wọ́n ní iṣẹ́ yahoo ni wọ́n ń ṣe. Wọ́n sá kúrò nínú ìjọ, wọ́n wá lọ ìjọ mìíràn tí wọ́n lọ, ilé ń fààyè gbà wọ́n nítorí pé owó ọwọ́ wọn ní ń wá. Wọ́n tẹ̀ sọ pé wọ́n ra kíná ń porúkọ rẹ̀, ẹ̀rọ múnáwá fún ìjọ náà, nínú oníwàásù náà dùn láì béèrè wípé ẹdún náà, ẹ̀yin ọmọ kéékèèké báyìí irú iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Tó o bá ń wá ìjọ ibi tí oníwàásù bẹ̀ tí ó gbé ọ̀rọ̀ Ọlọ́run, tí ó wàásù láì bẹ̀rù, tí ó wàásù láì wojú ẹnì kankan, tí ó fi hàn wípé ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wíre. Jẹ́ n sọ nǹkan kan fún ọ, tó bá ń wá ìjọ, kì í ṣe ibi tí wọ́n ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run nìkan. Jẹ́ n tó sọ nǹkan fún ọ,
máa lọ ìjọ ibi tá a ti gbé Kristi ga, tó jẹ́ pé Kristi nìkan ni kò tún sí ẹlòmíràn. Ọ̀pọ̀lọpọ̀ ìjọ ló wà lónìí tó jẹ́ pé olórí ìjọ òun, ó bá ti wọlé ló ti mọ̀ pé olórí ìjọ náà ni bàbá òun. Olórí ìjọ yìí ṣe àwa oníwàásù, olórí ìjọ Kristi ni, àwa ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ ni. Tó o bá ń wá ìjọ ibi tó o ti lè dàgbà, tó o ti lè dá kí alágbára nínú Kristi, má gbàgbé, nítorí pé ibi tá a wà, ìpele ìgbàgbọ́, a fẹ́ tẹ̀síwájú, àti tẹ̀síwájú àkọ́kọ́ wípé ìdánilójú ìgbàgbọ́, ẹlẹ́ẹ̀kejì rèé láti ní ìjọ tó fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ n wí fún ọ wípé ìjọ tó bá lọ, jẹ́ kó jẹ́ ibi tá a ti ń gbé Kristi ga, kìí ṣe ibi tá a ti ń gbé èèyàn ga. Àìṣe nínú ọ̀pọ̀lọpọ̀ ìjọ wa, kò síbi tá a ti máa ń sọ fún èèyàn wípé tó o bá wá, o bá bàbá kan pàdé, tó bá ṣe kinní kan fún ọ, irọ́ ni gbogbo rẹ̀. Kristi nìkan ló lè bá pàdé tó lè máa yí rẹ̀ dára. Kristi nìkan ló lè máa bá pàdé ní gbogbo ìgbà tó lè tọ́ ọ sọ́nà. Tó o bá ń wá ìjọ tó fẹ́ lọ, jẹ́ kó jẹ́ ìjọ tó jẹ́ pé Kristi òun ló lórí ohun gbogbo. Ní a bá wàásù látòní dọ̀la, bó o bá ṣàkíyèsí tó bá ń bá wa lọ lórí ètò yìí, o ó rí wípé ètò tí a pè ní àsìkò oore ọ̀fẹ́ fún ìyípadà, kò sí ìgbà kan tí a ò ní sọ̀rọ̀ Jésù. Báwo lènìyàn ó ṣe wàásù tí ò tẹ̀ ní dárúkọ Jésù? Kò ṣeé ṣe, nítorí pé òun ni olùgbàlà wa. Tó o bá ń wá ìjọ tó o fẹ́ lọ, jẹ́ kó jẹ́ ìjọ tí a ti gbé Jésù ga ju ohunkóhun lọ. Ìjọ tó jẹ́ pé a gbé Jésù ga ju oníwàásù bẹ̀ lọ, ju ìjọ ọ̀hún gan lọ, nítorí pé Kristi lóhun gbogbo, Kristi ló sì yẹ kó jẹ́ ju ohun gbogbo lọ. Jẹ́ n wí fún ọ lónìí, tó o bá ń wá ìjọ, ohun àkọ́kọ́ nù nípa ìwọ àti ìjọ tó lè darapọ̀, èyí tí í ṣe afárá tí mo fẹ́ bọ́ sọ lónìí, ìwọ àti ìjọ tó yẹ kó máa lọ nígbà tó ti donígbàgbọ́ tán, tó sì ti ní ìdánilójú ìgbàgbọ́. Má jókòó sílé, nítorí pé Bíbélì sọ pé a ò lè kọ ìpéjọpọ̀ ara wa. Ó túmọ̀ sí wípé ní ọjọ́ ìsinmi, ní ìgbàkigbà tí ilẹ̀kùn ìjọ rẹ bá ṣí sílẹ̀, o nílò láti lọ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí mo bá parí, mo máa sọ orúkọ mi lẹ́ẹ̀kan sí, wọ́n sì tún sọ nípa ìjọ wa fún ọ. Tó bá láǹfààní níbi tó bá gbé ní Ìwó Road, o lè darapọ̀ mọ́ wa, o lè wá wò wá. Ìjọ yìí tó dára ni ìjọ tí ó sì wàásù ọ̀rọ̀ Ọlọ́run, ìjọ tí ó sì gbé Kristi ga, ìjọ tó jẹ́ pé ẹ̀mí Ọlọ́run ń gbé bẹ̀. Kìí ṣe ìjọ, ẹnìkan sọ fún mi, ó ní ẹnìkan ní ìjọ tóun máa ń lọ, tóun bá ti wọ bẹ̀ báyìí, bá ti ní ẹ̀mí òun dé, àwọn ó lulẹ̀ ni, àwọn ó mọ̀ yí lẹ̀lẹ̀ ni. Àwọn bá ti ń yí lẹ̀lẹ̀, ẹ̀ǹgbà táwọn ìdìde àjò dọ̀tí, ẹ̀mí Ọlọ́run ègbé ní yílẹ̀ o. Jẹ́ kí n sọ nǹkan kan fún ọ, wọnú Bíbélì dáadáa, gbogbo àwọn tí wọ́n bá ti yí nílẹ̀lẹ̀, tí ẹ̀mí Ọlọ́run bá wọnú wọn, ó máa gbé wọn dìde ni. O nílò ìjọ tó ti jókòó, tó ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ṣàǹfààní fún ọ, tó lè mú ọ dàgbà. Ibi tí èèyàn ti máa ń di alágbára nínú Kristi ni. Má gbàgbé ibi tá à ń lọ nu. A fẹ́ jẹ́ alágbára nínú Kristi. A fẹ́ jẹ́ ẹni tí a fẹ́ wà ní ipò tí Ọlọ́run fẹ́ ká wà. Ṣùgbọ́n láti ibi ìbẹ̀rẹ̀ nípa ìgbàlà débi tí Ọlọ́run fẹ́ ká wà, a nílò láti gun àwọn àkàsọ̀ yìí, èyí tá a pè ní afárá kọ̀ọ̀kan yìí. Afárá àkọ́kọ́ yìí tá a ti gùn, òun ni afárá wípé a ní ìdánilójú ìgbàgbọ́. Afárá tòní ni afárá ìwọ àti ìjọ. Ìjọ wo? Ìjọ tó yẹ kó darapọ̀ mọ́. Kí ni mo sọ ń pa ìjọ tó yẹ kó darapọ̀ mọ́? Ó gbọ́dọ̀ jẹ́ ìjọ tá a ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run, ìjọ tó jẹ́ pé Kristi òun làkọ́kọ́ nínú ohun gbogbo. Bẹ́ẹ̀ sì ni ó gbọ́dọ̀ jẹ́ ìjọ tí ẹ̀mí mímọ́ ń bẹ ń bẹ̀. Kí là ń pè lẹ́mí mímọ́? Ẹ̀mí mímọ́ ń bẹ nínú gbogbo onígbàgbọ́. Ìjọ tó jẹ́ wípé ẹ jókòó, ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀mí mímọ́ bá ọkàn yín sọ̀rọ̀, inú yín ó sì dùn. Ìjọ yìí là ń lọ. Èmi ò rí ibi tí èèyàn ti ń lọ sínú ìjọ tá a pera wa lónígbàgbọ́, tá a wá débẹ̀ tá a ń sọ pé ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ wá, ẹ̀mí mímọ́ wá bá wa gbé. Ẹ̀mí mímọ́ ti wà nínú wa nígbà tá a ti ní Kristi. Èyí là ń pè ní Bíbélì. Ṣùgbọ́n kò yé ọ̀pọ̀lọpọ̀, nítorí pé wọn ò kọ́ wọn nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ náà tó bá ń wá ìjọ tó lọ lónìí, ibẹ̀ ló ti lè di alágbára. Ìjọ máa ń fúnni lágbára, nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run yóò gbé ọ ró. Tó o bá lè wá ìjọ tá a ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run, kì í ṣe ibi tá a ti ń tan ní jẹ. Ìjọ tó jẹ́ pé Kristi nìkan ńlá gbé sókè. Ìjọ tó sì jẹ́ pé kò sí ohun mìíràn àfi ẹ̀mí mímọ́ Ọlọ́run. Bákan náà, jẹ́ n sọ nǹkan kan ni. Jẹ́ n sọ fún ọ, tó o bá ń wá ìjọ, lọ sí ìjọ tó jẹ́ pé àwọn èèyàn bẹ̀, wọ́n jẹ́ ẹni tó tàrùkù nípa ọ̀rọ̀ Ọlọ́run, ẹni tó fẹ́ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n máa ń fẹ́ láti wà nínú ilé ìjọsìn, wọ́n máa ń fẹ́ láti ṣe ohun gbogbo. Tán bá ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, yóò ta wọ́n jí. Ìwọ náà wá rú ìjọ bẹ́ẹ̀, irú ìjọ tó lè ràn ọ́ lọ́wọ́. Tó o bá ń wá ìjọ tó ti lè dàgbà, tó ti lè darágbára nínú Kristi, irú ìjọ yìí ni kó wá, kó darapọ̀ mọ́ wọn.
tó o bá darapọ̀ mọ́ wọn, ìwọ náà ó lè di alágbára nínú Kristi, nítorí pé Bíbélì sọ pé a ò gbọ́dọ̀ kọ̀ ìpéjọpọ̀ ara wa. O nílò ìjọ láti dàgbà nínú ẹ̀mí. O nílò ìjọ tí ó wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Má sì gbàgbé, ìdí tá a fi ń parapọ̀ nínú ìjọ ni ìwé Hébérù ń sọ fún wa. Ó ní kí a ṣe kíni? Bíbélì sọ fún wa, ó ní kí a gbára wa ní ìyànjú. Ibi tá a ti ń gbára ẹni ní ìyànjú, kìí ṣe ibi tí a ti ń ríran. Ọ̀pọ̀lọpọ̀ oníwa lónìí, ìjọ ẹlòmíì ò ní ìjọ tí ò bá ríran òun ò ní lọ. Ìjọ tí ò bá mọ ta lòun ò fẹ́ òun ò ní lọ. Kò sí ibi tá a ti ń ríran fífẹ́ èèyàn nínú ìjọ. A dá ìjọ lẹ̀ torí ká ríran sẹ́ni tó fẹ́ fẹ́. Tó o bá fẹ́ fẹ́ èèyàn gan, tó o bá ń lọ ìjọ ibi tá a ti ń sọ̀rọ̀ Ọlọ́run tí Kristi jẹ́ àkọ́kọ́, tó sì jẹ́ pé ẹni kejì náà tó fẹ́ fẹ́ òun náà wà nínú ìjọ bẹ́ẹ̀, tóun náà dàgbà nínú ẹ̀mí, ẹ lè ní wàhálà nípa fífẹ́ra yín. O ò nílò kẹ́nìkan ó ṣẹ̀ mọ́ yẹ nǹkan kan wò. Ọ̀pọ̀lọpọ̀ ló ti kùnà lónìí nítorí wípé wọn ò ní ìjọ, ibi tí wọ́n ti lè dàgbà nínú ẹ̀mí. Nítorí pé ohun tí wọ́n ń wá òun ni ìjọ, ibi tá ti pariwo, ìjọ ibi tá ti ru ara wọn sókè, ìjọ ibi tí a ti lùlù, tá ti jó. Ibẹ̀ lọ̀pọ̀lọpọ̀ máa ń wá lónìí. Ṣùgbọ́n jẹ́ ń sọ fún ọ, tó bá ń wá ìjọ, irú ìjọ yìí ló yẹ kó wá. Ibi tí ọ̀rọ̀ Ọlọ́run tá ti ń wàásù rẹ̀, ibi tó jẹ́ pé Kristi nìkan òun la gbéga, ibi tí ẹ̀mí mọ́ sì wà, ibi tí ẹ̀mí mímọ́ ń gbé. Nítorí ibi tí ẹ̀mí mímọ́ bá ń gbé, kì í sí mọ́ dàrúdàpọ̀, kì í sí gbàgbùrùgbàràgbùrù. Àmọ́ gbogbo nǹkan máa lọ létòlétò. Bákan náà níbi tó jẹ́ pé àwọn èèyàn abẹ̀, àwọn èèyàn jọ̀hún, wọ́n fẹ́ràn Kristi, wọ́n ní ìtara láti sin Ọlọ́run, wọ́n ní ìtara láti jèrè ọkàn. Irú ìjọ báyìí ló yẹ kó o lọ. Tó o bá wá lọ irú ìjọ bẹ́ẹ̀, jẹ́ ń sọ nǹkan kan fún ọ tó fi lè dàgbà. Má kàn sọ wípé ṣàdúrà ń ṣàmí. Kò rí bẹ́ẹ̀. Darapọ̀ mọ́ irú ìjọ náà. Darapọ̀ mọ́ ìjọ náà. Tán bá ń kọrin, ìwọ náà kọ. Tó o bá lẹ́mìí àti tó o bá ní oore ọ̀fẹ́ àti kọrin, bóyá o lẹ́bùn àti kọrin, darapọ̀ mọ́ ìjọ láti kọrin. Kí ni wọ́n bá ń ṣe nínú ìjọ, ìwọ náà darapọ̀, nítorí pé ìjọ nílò rẹ, ìwọ náà sì nílò ìjọ. Gbogbo ohun tí Ọlọ́run bá fún ọ tó o lè fi gbé ìjọ náà ga, ìwọ náà gbé ìjọ náà ga. Pàápàá jùlọ, wà níbẹ̀ lásìkò tó ní wàásù rẹ bá nílò rẹ. Wà níbẹ̀ nígbà tí a bá ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run, yóò sì ràn ọ́ lọ́wọ́. Èyí ṣe pàtàkì nítorí pé a rí wípé lóde òní, ní bí a bá wo gbogbo àyíká wa, ìjọ ti yí padà. Ibi tí àbá lóde nísìnyí gan, wọ́n máa ń pe àwọn aláwàdà. Wọ́n ní wọ́n pe àwọn aláwàdà wá sínú ìjọ tí wọ́n máa sọ̀rọ̀ tí gbogbo èèyàn ó máa rẹ́rìn. Ìjọ kọ́ yìí, irú ìjọ báyìí kọ́ ló yẹ kó o lọ. Mo ti rántí lọ́dún kan, ìjọ kan wà báyẹn tí wọ́n ní wọ́n ń ṣe àjọ̀dún àwọn akọrin, tí wọ́n lọ pe àwọn eléré ìta tí wọ́n di pé wọ́n ń jà, wọ́n ń para wọn síbẹ̀. Kí ló dé lórí pé à ń lọ sínú ìjọ? Jẹ́ ń wí fún ọ lónìí, afárá tó o nílò ni afárá ìwọ àti ìjọ. Ìwọ dẹ̀ré, o nílò láti wá ìjọ tó lè mú ọ dàgbà. Ìjọ ibi tá a ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Má gbàgbé, ìjọ ibi tó jẹ́ pé ẹ̀mí Ọlọ́run ó ń gbé ní ga. Ìjọ ibi tó jẹ́ pé Kristi òun làkọ́kọ́. Tó bá sì rí irú ìjọ bẹ́ẹ̀, Ọlọ́run ti fún ọ ní ẹ̀bùn. Bóyá ò tiẹ̀ tí ì mọ̀ ní ìsìn, ó dìgbà tó bá dé inú ìjọ náà tí wàá rí àwọn ẹ̀bùn nípa kákọrin. Bóyá ẹlòmíì ẹ̀bùn pé kó má pẹ́ dé, tí pásítọ̀ lè mìíràn fi sọ pé tẹ́ bá rí lágbájá kì í pẹ́ dé, ẹ jẹ́ á dàbí rẹ̀. Bó ṣe yẹ kó rí nu. Tètè débẹ̀. Kí ni ohun tó nílò láti ṣe nínú ìjọ? Ìwọ náà ṣe. Nítorí pé tó o bá lọ ìjọ tó ti dàgbà nínú ẹ̀mí, o ò lè jẹ́ alágbára nínú Kristi. Olúwa sì ti fi wá síbí, ó fún wa ní ọ̀rọ̀ rẹ̀, ó sì sọ fún wa wípé a ò gbọ́dọ̀ kọ̀ ìpéjọpọ̀ ara wa. Ó túmọ̀ sí wípé o nílò ìjọ tó nílò láti níbi tí o ti lè dàgbà. O nílò ìjọ níbi tí o ti lè mọ ọ̀rọ̀ Ọlọ́run. Kí láǹfààní onígbàgbọ́ tí ò mọ ọ̀rọ̀ Ọlọ́run? A bá sọ fẹ́ lòmíì lónìí, tá a bá ní ṣó tiẹ̀ mọ̀ nípa Sódómù àti Gòmórà, ṣé o mọ̀ tẹ́lòmíì ó sọ fún ọ? Yóò kàn sọ fún ọ ni pé mo mọ ọkọ àti ìyàwó ni wọ́n. Ṣé kò pa ọ́ lẹ́rìn ìwọ náà? Sódómù àti Gòmórà ìlú tọ́lọ́run sì parun ni nínú Bíbélì. A ti á gbọ́ wípé ká sọ fún èèyàn wípé onígbàgbọ́ ni mí, ṣé o gbọ́ ń pa Sódómù àti Gòmórà? Kò wá ní ọkọ àti ìyàwó ni wọ́n. Kí ló dé? Kò rí bẹ́ẹ̀. So ìdí rèé, ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ dẹ̀rẹ́ wọn ò bìkítà nípa ọkàn rẹ,
wọn ò bìkítà nípa dídàgbà nínú Olúwa. Ipò tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wà lónìí tí wọ́n bìkítà lé lórí ìlàpò rẹ̀, àpò rẹ̀. Ó ṣe pàtàkì láti fi sílẹ̀ nílé Ọlọ́run. N ò sọ pé èèyàn ò gbọdọ̀ fi sílẹ̀ nílé Ọlọ́run, ṣùgbọ́n jẹ́ n wí fún ọ, ìjọ tó bá ti jẹ́ pé àpò rẹ̀ ni wọ́n ń wá, má lọ ọbẹ̀, lọ sínú ìjọ tí wọ́n ti wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún ọ, tí wọ́n náà ó ti dẹni gíga, tí wọ́n náà ó ti dẹni tó lè sọ pé báyìí ni ọ̀rọ̀ Ọlọ́run wí. Ọ̀pọ̀lọpọ̀ ó tiẹ̀ sọ pé pásítọ̀ mi sọ báyìí, kì í sọ̀rọ̀ pásítọ̀ mi sọ báyìí, lọ ibi tí wọ́n ti kọ́ tí wọ́n náà mọ̀, tí wọ́n náà sì lè kọ́ ẹlòmíràn. Olúwa á ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká ṣe àwọn àkíyèsí sí àwọn nǹkan wọ̀nyí, nítorí àwọn nǹkan tó lè sọ wá di alágbára nínú Kristi nìyí. Má gbàgbé, afárá tòní, ìwọ àti ìjọ rẹ. Orúkọ mi kò yí padà, Oluwagbemiga Dada. Èmi ni pásítọ̀ Lighthouse Independent Bible Baptist Church ní Àbáyọ̀mí, Ìwó Road. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, a ní àsìkò ìjọsìn wa, ìpéjọpọ̀ tá a ti rí ọ̀rọ̀ Ọlọ́run, tá a ti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àsìkò náà láago 10 ní àárọ̀ ní ọjọ́ Sunday. A ṣe Sunday school. Ibi Sunday school la ti ń gbà ń kẹ́kọ̀ọ́. Sunday school la ti máa ń béèrè ìbéèrè. Tó wá ní ìbéèrè tó fẹ́ béèrè, ibi tó ti lè béèrè rèé. Bákan náà tá a bá ti parí láago 11, ní kété tá a bá ti parí là á bẹ̀rẹ̀ ìwàásù. Ìwàásù wa ò dẹ̀ kí ń pẹ́. Nígbà tá a bá parí, tá a ṣe kwaya, tá a ṣe gbá, tá a kọrin, tá a ṣe gbogbo ẹ̀, a ṣèkéde, a ṣe gbá, ìwàásù ó bẹ̀rẹ̀. Ìwàásù wa ò kí ń lọ títí, kò kí ń lo àsìkò títí. Má bẹ̀rù wípé a dá ọ dúró ju bó ṣe yẹ lọ. Rárá, máa bọ̀. Ó rí ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí a ti kọ́ nínú Bíbélì. Ìwọ náà inú rẹ ó lè dùn, ìwọ náà ó sì lè di alágbára. Jẹ́ n wí fún ọ wípé nígbà tí ó bá di aago 12 sí aago 12:30, a ti parí ìwàásù tàárọ̀ ọjọ́ ìsinmi. Bákan náà ní ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù, a máa ń ṣe ẹ̀kọ́ Bíbélì, ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ ìjọ wa tó bá fẹ́ mọ̀ sí nípa ọ̀rọ̀ Ọlọ́run. Àti ọ̀sẹ̀ tó parí oṣù, a máa ń ṣe nírọ̀lẹ́ bákan náà. Ní ọjọ́ Wednesday la máa ń ṣe ohun tá a pè ní ẹ̀kọ́ Bíbélì, Bible study wa. Aago 5 sí aago 6, wákàtí kan ni. Ṣùgbọ́n wákàtí tó bá débẹ̀ lẹ́nu wákàtí kan, ìwọ náà ó lè di ẹni alágbára nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó lè dẹni ìgbéga. Má gbàgbé lónìí, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ, o nílò ìjọ tá a ti ń kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìjọ tí Kristi tá a ti ń gbé wọn Kristi ga, ìjọ tó ẹ̀mí Ọlọ́run sì ń gbé bẹ̀. Bákan náà ni ìjọ tí àwọn èèyàn fẹ́. Tó bá sì rí ìjọ yàn bírú bẹ́ẹ̀, ìwọ náà darapọ̀ mọ́ wọn. Ìwọ náà jẹ́ kí Ọlọ́run ó lè lò ọ́. Gbogbo ẹ̀bùn tí Ọlọ́run bá fún ẹ, jẹ́ kó di lílò nínú ìjọ náà láti fi gbé orúkọ Jésù ga. Tẹ́ bá ní ìbéèrè, ẹ rí àwọn ẹ̀rọ tá a fi sórí móhùnmáwòrán. Ẹ bi wá léèrè, a ó dá yín lóhùn. Olúwa á ràn yín lọ́wọ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run Elédùmarè, a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ tún fún wa láti kọ́ sí nínú ọ̀rọ̀ yín nípa àwa àti ìjọ tó yẹ ká máa lọ. Mo gbàdúrà pé ẹnikẹ́ni tó bá ń wò mí lónìí, ẹ fún wọn láǹfààní láti fi ara balẹ̀ wá ìjọ tó lè kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run. Ìjọ tó jẹ́ pé ẹ̀yin nìkan ni wọ́n ń gbéga ńbẹ̀. Ìjọ tó lè sọ wọ́n di alágbára, táwọn náà ó lè di alábùkún fún. Ẹ ṣàánú fún ẹnìkọ̀ọ̀kan wa. A gbàdúrà wípé ẹ pa wá mọ́ bá tó ti ṣe ń lọ, a tún pàdé láyọ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí ètò wa lónìí. Mo fẹ́ gbàgbọ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ti ràn yín lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Kí a tó máa lọ, ìpèníjà tó ga jù náà ni pé tí Jésù bá dé, ó dá yín lójú pé ẹ ó dé ìjọba ọ̀run bí? Ìfẹ́ Ọlọ́run fún yín àti èmi ni pé kí a lè dé ìjọba ọ̀run. Torí ìdí èyí ló fi rán Jésù wá sáyé, nítorí pé ó mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni wá. Róòmù orí 3:23 ní gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ wa sì jẹ̀bi ikú. Bíbélì sọ nínú ìwé Róòmù orí 4:23 pé nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ọlọ́run kò fẹ́ kí èmi àti yín ká kú, ká ṣègbé, ká lọ sọ́run àpáàdì. Jésù ọmọ Ọlọ́run wá sáyé yìí, ó lo ọdún 23, àpá lórí igi àgbélébùú, asín, ó sì jíǹde níjọ́ kẹta láti san gbèsè ẹ̀ṣẹ̀ mi àti yín, kí èmi àti yín ká lè bá di ọmọ Ọlọ́run. Ó wá ń pè wá pé kí á wá láti gbà òun. Bíbélì wá wípé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa ṣègbé, mọ̀ kí o lè ní ìyè àìnípẹ̀kun. Bí o fẹ́ gba Jésù lólùgbàlà lónìí, o lè pè é sínú ọkàn rẹ níbi tó wà. Tẹ́rì rẹ bá kó wípé Jésù ọmọ Ọlọ́run, ṣàánú fèmí ẹlẹ́ṣẹ̀, kí o sì gba ọkàn mi là. Mo gbà ọ́ sínú ọkàn mi gẹ́gẹ́ bí olùgbàlà ayé mi.
mo gbàgbọ́ pé ikú sísè àtàjíǹde rẹ ó san gbèsè ẹ̀ṣẹ̀ mi. Jésù mo dúpẹ́ torí pé o ti gbà mí là lónìí. Jésù Olúwa wa, àmín. Bí ẹ fẹ́ ká bá yín yọ̀ pé ẹ ti gba Jésù, ẹ lè pè wá sórí 08130008305 tàbí 08100279126 tàbí 07055307492. Wà láàyè Ọlọ́run yóò máa bá yín gbé. Ẹ ṣé. Aráyé ògo fún mi pẹ̀lú oore-ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi.